ẹ̀yin tèmi kò ní bàjẹ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alhaji Sule Alao Malaika tán bá àwọn ọmọ báǹdì wọn, àwọn band boys wọn tán bá wọn ṣiṣẹ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán bá wọn sọ ń bí. Ọ̀rọ̀ yẹn make sense, kódà ọ̀rọ̀ gidi ni, ọ̀rọ̀ tó dẹ̀ téèyàn rí nǹkan dìmú ń bẹ̀ ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán sọ àti nǹkan tán ṣe. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ má gbàgbé láti like, kẹ́ share, kẹ́ dẹ̀ comment, kẹ́ tún bá mi subscribe. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán sọ, kò ní bàjẹ́. Ó yá. Ìdí àníjọ́ tó mo ti wà ní báńdì yẹn, mo ti lọ ọdún kan, òun lówó nínú báńdì tó ń ta ibi iléeṣẹ́ tó bá ti ń ṣiṣẹ́ tó bá tiẹ̀ nírọ̀jú wọ́n yí àtó láti ní àwọn náà lónìí. And I'm saying it today, I've said it and I'm going to say it again. Whoever thinks that is no more interested in working with us. Yeah, I'm not mo ti pẹ̀lú ẹ̀yin àwọn pípọ̀ ìlú tí ń ṣe fún jìbọ̀ ti pẹ́ lẹ́nu ìfẹ́ ṣe mọ́. Come call on us, come to me, tell me you don't want to work anymore. This is the business I want to do. I will support you if you have. Ní ọ̀tọ́ kò sọ pé kẹwàá sọ pé nítorí little thing ẹ bá wa mú dání, ẹ mú kọ kékeré dání, ẹ bá bá báńdì yẹn jà, ẹ bá wà interview ẹ máa lọ sọ tí ó dáńpá. Mi ò fẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ tí ò bá ti bẹ̀rù Ọlọ́run kò lè bẹ̀rù èèyàn, ẹ tó bá lè ti bẹ̀rù èèyàn kò lè bẹ̀rù Ọlọ́run. Wọ́n bá tẹ bá ti mọ̀ pé ó ní lára ló bá di àmì ìṣe mọ́, ẹ má ìjà ṣe ẹ wá bá ẹ lọ bá máa ní ẹgbẹ́ bàálù abami ẹ wò kí ni ìlú ìfẹ́ ṣe mọ́. Láì tàbí láì sí mọ̀bí láì là sí ìlàwọ̀ àmú fún wákàtí márùn tó fi fún wa máa support onítọ̀hún nínú business wa fẹ́ ṣe yóò bá ti máa ní àdẹ máa lọ àdẹ tó pàdé láyọ̀ àwọn kan ti kó báńdì yìí àbídàkúrò mo ti sọ fún yín anytime I travel with any one of you, you want to stay, you want to stop, you want to be living there, tell me. Wallahi kaaba mo follow mura. Wallahi mo follow mura. I will leave you there. Continue your life. Mo to ni mo sọ fún yín. Mo lọ́wọ́ àwọn ọmọ báńdì bí tí mo bá visa fún ra mi. Tó dẹ̀ ṣe important, tó ní important role to play. Tó ní important role to play ní báńdì mi. Yes. Yes now. Mo bá wọn pàmìtì fún wọn, mo bá wọn pàmìtì fún wọn, mo bá visa fún wọn, mo ra tíkẹ́ẹ̀tì fún wọn, wọn ò dẹ̀ ṣeré ń bẹ̀rẹ̀ kí ní kọ́mọkọ́mọ wà. Yes, mo sọ ní gbogbo ilẹ̀ dẹ̀ mọ̀. Mo ti ní ìtọ́ lóhùn wa tó lápá Amẹ́ríkà tó níyà, wọ́n bá mú pálí wọn, ẹ mú pálí ẹ̀ fún. Ẹ má jẹ́ kí n tọ̀ yín, kò sẹ́ni bọ́ọ̀lù tó lè kó omi báńdì mi, kí n máa torí ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ tó jìnlẹ̀ kó pọ́sibú. Òun rè o, ẹlòmíì ní ayé ẹ̀. Ogun tó ń tẹ̀lé láti ibi tó ti wá, àwọn ogun tí ò lè padà láéláé ni. Èwo eléyìí tí mo ṣe yìí tọ́gà bá máa bínú kó bínú, nítorí wọ́n ní tí Ọlọ́run bá rí ẹ kò tún jẹ́ kéèyàn náà rí ẹ, torí pé àwọn kan wà láyé wọn ṣá tó bá rí nǹkan tó dáa tó yẹ kán fi tọrọ, bọ̀ ogun tó ń tẹ̀lé wọn láti ibi tán ti wá yẹn, ogun yẹn ò lè ẹ́fà padà. Ètò ní bóyá rọ́ ló ń pa, ètò ní audio money ni. Ṣọmọ ṣe eléré lèèyàn máa ń ṣe audio money pẹ̀lú. Ó wá ṣe audio money pẹ̀lú ọmọ ẹ̀yìn olórin. Ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn because kò sí àṣírí tó fẹ́ wà ń bẹ̀ tó lè lọ̀sẹ̀ kan. Almost 40 people. Ẹni bóyá audio money náà kún wọ́n fún wọn. Okay, àti post ẹ o. Nǹkan tẹ́ bá ti wá fẹ́ sọ báyìí, àtúnretí. Torí ayé ẹlòmíì kan bàjẹ́ ṣá tí kò dẹ̀ ní látúnṣe. Kò ní bàjẹ́ yín tèmi. Òun ni mo fi hàn yín yẹn. Reason tí mo ṣe gbé ni wípé àwọn kan wà tó jẹ́ pé tó bá já burú náà ń ṣe or mistake ibẹ̀ ayé á gbé, but nǹkan tó bá ti jẹ́ nǹkan dáadáa àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ gbé 500k fún ọmọ báǹdì kọ̀ọ̀kan kò ń ṣe kéré míì. Owó tẹ́lòmíì ń dá fódìdí ọdún kan òun nìyẹn, kò sínú owó iṣẹ́ tó ń gbà o. Ẹni tó bá dẹ̀ sùn má láyé yẹn, ìyẹn Alhaji Sule Alao Malaika, wà á mọ̀ pé bó ṣe ń ṣe kì í ṣe pé bóyá torí nǹkan tó ṣẹlẹ̀ ló ṣe bóun ṣe máa ń ṣe fáwọn ọmọ báǹdì tiẹ̀ láti ilẹ̀ nìyẹn. Ṣó ti yé, kì í dẹ̀ tún ṣàlàjì nìkan ló ń ṣe bẹ́ẹ̀, àìmọye olórin ńlá míì náà, àwọn olórin ńlá míì náà táwọn náà ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Ṣó ti yé, bọ́ tí nǹkan kékeré tó bá wá ṣẹlẹ̀ òun láyé máa gbé. So wọ́n wá ní pé wọ́n ń lọ àwọn kan bí ẹrú, wọ́n ń lọ àwọn kan bí wọ̀fà. So ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ tó dáa nípa ara wa. Alhaji Sule Malaika, èmi kí yín o, lágbára Ọlọ́run kò ní tán bẹ́ẹ̀, á túbọ̀ máa pọ̀ sí ni.
àwọn bẹ́ẹ̀ tó jó lórin àgbà náà tó ń ṣe náà gbogbo wọn náà ó lọ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Alhaji Wasiu Alabi Pasuma àwọn náà ń ṣe dáadáa bẹ́ẹ̀ fáwọn ọmọ báǹdì wọn bẹ́ẹ̀ náà ni Alhaji Wasiu Ayinde Mayegun ìwọ tó bá súnmọ́ Alhaji wàá mọ̀ pé tán ń ṣe fáwọn ọmọ báǹdì wọn kò kéré bẹ́ẹ̀ náà ni Alhaji Abbas Akande Obesere bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ dórí Atawẹ́wẹ́ dórí àwọn èèyàn ńláńlá lábẹ́ tó ń kọ fújì tán ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni Alhaji Saheed Òṣùpá náà àwọn ọmọ báǹdì wọn náà ń gbádùn náà ń ṣe dáadáa pẹ̀lú bọ̀ tí mistake kékeré kan bóyá ìjà kékeré kan bá dé tí ẹ mọ̀ nílé ayé wọn ní béèyàn bá ṣebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tó bá máa yó á yó ẹni tí ò yó ni ò ní yó so òun láyé máa gbà nǹkan tó bá ti jẹ́ nǹkan ìbàlórúkọ jẹ́ láyé máa ń gbé mo rọ̀ yín ni ẹ jọ̀ọ́ lórí social media ẹ má jà máa bara wa lórúkọ jẹ́ ṣó ti yé àwa náà ní fámìlì tiwa adẹ̀léyàn tiwa ṣó ti yé àní gbàdúrà kí ìbànújẹ́ wọnú ilé wa ẹ má jà gbé ìbànújẹ́ bá ẹnìkọ̀ọ̀kan ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé láti like share kẹ́dẹ̀ bá mi comment Orukilawa TV 100 ire o. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yín. Stick to Orukilawa TV. You will love it. Orukilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed, and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orukilawa.